A rubber groove. Ètò ǹjẹ́ ìwọ mọ̀ ẹ̀hún la tún wà lẹ́nu ẹ̀ báyìí o. Ètò tí máa mú wa rántí gbogbo nǹkan níbi tí rabata tá a fi lè sọ pé we are happy people and we are Nigerians. Ìdọ̀tún Taylor ló kọ tèmi. Before the colonial masters, èyí ni pé káwọn colonial masters tó dé, ẹ̀sìn kan màlá ní nǹkan tá à ń ṣe ní Africa. A sì gbà pé inú history náà ni gbogbo ẹ̀ wà. Today we are looking at the Orisa nílẹ̀ Yoruba from a very academic point of view. Continue. We were coming from somewhere l'Africa o. Ó sì ní oríṣiríṣi deities tá à ń pè. Dr. Taylor ò kàn tiẹ̀ gbà yí pé ọlọ́run kéékèèké ni wọ́n. Because àwọn kan tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ òrìṣà Africa, wọ́n á ní small gods. You are a mumu man. Èmi ò gbà o. These are deities torí ọlọ́run kan Elédùmarè ó jókòó lórí gbogbo òrìṣà l'Africa and we know that. Tó o bá ṣe nǹkan fóyìnbó a long time ago tínú ẹ̀ bá dùn tó bá ní good ya. Ǹjẹ́ ìwọ mọ̀ wípé ibí ni èdè gudugudu méje yàyà mẹ́fà ti jáde. Nígbà kan rí lórílẹ̀‐èdè Nàìjíríà o pàápàá jùlọ láàrin àwa ọmọ Yorùbá bá a bá lọ sódò a bá lọ sóko bóyá iṣu la kó sétí ọ̀nà tá a gbẹ́ kòtò sí àmúyẹ òkúta iye tó jẹ́ àá fi síbẹ̀ kódà kò sí èèyàn kan bóyá ọmọdé ni àbágbà tí ó kóṣù náà láì fowó sínú ẹ̀ o. This is plain. Bí ọba tó wá fowó sínú ẹ̀ tán wọ́n á bu nǹkan sí bóyá ewé ni o àbí grass wọ́n á fi síbẹ̀. Èyàn ò ní pé èèyàn kan ti ra aṣọ tó kólẹ̀ o. Are you playing? What type of playing is this? Bóyá ọmọdé bóyá gbà wá ni o kò sì tún sí èèyàn tí ó kó owó náà àfẹn tó lówó tó níṣu tán kólẹ̀. No be juju be that. Africa was a beautiful place. Kódà olè jíjà ò wọ́pọ̀. The colonial masters came, we changed. Oh, mumu not too much. Ẹ jẹ́ mú àwọn òrìṣà tó wà nílẹ̀ Nàìjíríà pàápàá jùlọ láàrin àwọn ọmọ Yorùbá ká mú díẹ̀díẹ̀. Ìwé ìtàn jẹ́ àmọ̀ pé over 401 ni òrìṣà tí ń bẹ nílẹ̀ Yorùbá o. Ǹjẹ́ ìwọ mọ̀ wípé Ọlọ́run ọba Elédùmarè òun ni òrìṣà tó tóbi jùlọ ní gbogbo orílẹ̀-èdè ọmọ Yorùbá o. How many times would they tell you? Nílẹ̀ Yorùbá lọ́dọọdún a máa ń ṣe Ọ̀ṣun festival. Gbogbo wa la gbà pé òrìṣà ní Ọ̀ṣun ní ilẹ̀ Yorùbá o. Ògún òrìṣà ni nílẹ̀ Yorùbá. Kódà Ifá ṣáàrí Ifá yìí gbogbo àwọn èèyàn tí ó bá ṣe computer science wọ́n mọ̀ yìí pé IFA ó máa wà lára gbogbo program tí kọ̀ǹpútà fi ń rọ̀nù. Kódà tẹ́ ẹ bá tó wá lọ sínú kọ̀ǹpútà Oracle ló bá tó fi ń rọ̀nù. Pàápàá jùlọ èdè tí kọ̀ǹpútà tó wá gbọ́ binary ló ń pè é. Tí wọ́n bá kọ binary ní méjì báyìí ni wọ́n kọ́ wọ́n ń fàlà ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń fa ẹsẹ̀ fa. Ǹjẹ́ ìwọ mọ̀ wípé èṣù. Jesus is Lord. Bá a ṣe ní èṣù ọkàn yẹn á lọ sí bóyá Lucifer Ashatan. Ǹjẹ́ ìwọ mọ̀ wípé in the genealogy of the Yoruba land èṣù deity mọ̀ nílẹ̀ Yorùbá o ó sì yàtọ̀ gédégédé to that fallen angel we talk about in the Bible. Apostle, we hear of this. A rubber groove.